iṣẹ́ àánú, iṣẹ́ àánú tó confirm, iṣẹ́ àánú tí àwọn èèyàn fi ń fẹ́ràn èèyàn, tí wọ́n fi máa ń ṣèyàn láàánú, tán fi máa ń ta àyàn lọ́rẹ. Wọ́n á gbéṣẹ́ fún èèyàn tí ẹ bá jẹ́ oníṣẹ́ ọwọ́, èèyàn á rí tiẹ̀ ṣe tó bá jẹ́ni tó ń tajà, ike funfun kékeré báyìí ni kó wá. Torí pé mo máa ń sọ nǹkan wípé tí èèyàn bá fẹ́ ṣiṣẹ́ àdúrà, máa lo nǹkan tó pọ̀ jù. Tó bá fi máa lò láàárín ọ̀sẹ̀ kan àbọ̀, wàá mọ̀ bóyá nǹkan yẹn ṣiṣẹ́ fún àbí kò ṣiṣẹ́. Tí nǹkan bá ti pọ̀ lápọ̀jù, nǹkan yẹn ò confirm nìyẹn. Now, ike kékeré, wá oyin gidi. Àwọn èèyàn wá lo iṣẹ́ tó ní ṣe pẹ̀lú oyin, wọ́n nípa àwọn ọ̀rọ̀ wẹ̀. Ìdí ni pé wọ́n rí oyin gidi. À ń fọtí lo iṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀, àwọn ilé ìṣiṣẹ́ ju ọtí lọ. Iṣẹ́ wòlíì ni. Bá ti bá wòlíì pàdé tó ní kó lọ ṣiṣẹ́ tó máa lo ọtí pẹ̀lú ẹ̀, kì í ṣe wòlíì. Now, tó bá ti gẹ̀ẹ́tì ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ, da oyin yẹn síbẹ̀. Má jẹ́ ojú oyin tó lè lá bí 3 weeks lọ. Wọ́n ní mo fi sọ fún ẹ pé tí nǹkan ẹ bá ti ṣẹ́ fún ẹ, wàá tó repeat ẹ padà. Now, tó bá ti gẹ̀ẹ́tì nǹkan tí mo sọ yìí, mo fẹ́ kó wà ní ìhòòhò ọmọlúwàbí. Ìhòòhò ọmọlúwàbí ni kó wà. Wá aṣọ funfun ọ̀pá kan. Aṣọ funfun ọ̀pá kan ni kó gẹ̀ẹ́tì. Wàá ró aṣọ funfun yẹn mọ́ra, kò ní sí nǹkan kan lára ẹ̀. Aṣọ funfun ọ̀pá kan ò ní wàá ró mọ́ra. Tó o bá ró mọ́ra, tó bá jẹ́ obìnrin o lè fi cover orí ẹ̀, káṣọ funfun yẹn ṣáà ti wà lára ẹ̀. Ọ̀pá kan ni kó gẹ̀ẹ́tì. Now, wàá ka Isaiah 62. Wàá kà sí ní ìgbà méje pẹ̀lú orúkọ màláìkà yìí, Eli Jusfel. Má ṣe mistake, Eli Jusfel. Wàá pe orúkọ màláìkà yìí ní ìgbà méje. Wàá dẹ̀ ka Isaiah 62, wàá kà sí nígbà méje. Nǹkan tó ń fẹ́ kó ṣẹlẹ̀, àwọn tó mọ̀ tó expect pé ó yẹ kán ṣe ẹ́ lóore, dárúkọ wọn sí. Iṣẹ́ tó ń ṣe tó ti ń retí àánú, gbàdúrà sí lórí iṣẹ́ yẹn. Tó bá ti ṣe gbogbo nǹkan ìtàn tó parí ẹ̀, aṣọ funfun yẹn ká bí ìgbà tí a bá kaṣọ, kó wá gbé oyin yẹn lé, kó kíp ẹ̀ síbi kan tó bá ti jí láàárọ̀. Kó tó fọ́n sẹ́dá láàyè kan, máa fi ka kó fi la oyin yẹn lábẹ́ bó ti kó rí. Kó tó lò fún 7 days, dandan ni wàá rí àwọn àmì, wàá rí àánú, wàá ní testimony. Bí o bá ṣiṣẹ́ fún ẹ, ní kò yẹ pé kì í ṣe oyin gidi lólo, tàbí o ṣe bí mo ṣe ní kó ṣe. Ìkẹta ẹni pé tàbí kí ọwọ́ kan wà lára ẹ̀, torí ajágún wà lára ẹlòmíì. Bí gbogbo èèyàn bá ṣe nǹkan, kódà kó jẹ́ òróró àdúrà, àwọn èèyàn lò tán rọwọ́ Ọlọ́run, ó máa complain. A jẹ́ pé o nílò pé kó o pè mí nìyẹn. Ká ṣe àwọn nǹkan kan fún ẹ, àbáwọn nǹkan kan tó ń ṣe tó yẹ kó yẹra fún, tí kì í jẹ́ kó rí àmì àdúrà. Kọ nọ́mbà ìsílẹ̀ 08106311252. Ó ní WhatsApp nọ́mbà mi, Apostle Prophet Oyetola Ọmọládéwúrà ló ń gbàdúrà fún ẹ. Bí àánú bá ti kú nínú ayé ẹ̀dá, wàhálà ló kù. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, ó ní bá wọn jìyà láyé tó wá ẹ̀. Pè mí sórí nọ́mbà yẹn fún ẹ̀bẹ̀ àdúrà. Ó fẹ́ ṣọ̀nà ọ̀nà àbáyọ, ìwọ pè mí, màá gbàdúrà fún ẹ, màá dẹ̀ sọ tí wàá ṣe fún ẹ. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, orí rẹ̀ ò ní kọ àdúrà. Bá mi share program. Shalom.